mo kí gbogbo yín káàbọ̀ sí àkọ́tún ètò eléyìí tí mo pè ní aláǹgbá orí èṣù Ọ̀yọ́ amúnibúni ẹran ìbíyẹ fọ́jú ọ̀tún ẹran rẹ̀ fọ́tòsì báwọn èèyàn bá wá bu ìwọ lórí burúkú ẹran afọ́jú yìí ìwọ lórí burúkú ẹran afọ́jú yìí ṣé ẹ mọ̀ wípé ewúrẹ́ gangan fọ́ lójú bàbá pè lẹ́ran afọ́jú kò sí tó burú mbẹ̀ olówó ẹ̀ náà fọ́ lójú bàbá bú ewúrẹ́ olówó ẹ̀ ó ṣe bí òun là ń bú pé ẹran afọ́jú. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá àti ilẹ̀ káàárọ̀ òjíire tó kù controversy oríṣiríṣi ní ń lọ ńlẹ̀ ní ń lọ káàkiri controversy yẹn ò lè dákẹ́ yẹn ò lè dákẹ́ kennedy tí ò fi lè dákẹ́ ni pé anybody làwọn ọmọ Ọ̀yọ́ fẹ́ attack lórí social media lóòótọ́ ọmọ ọkọ ni máa ń ṣe bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀gbẹ́ni kan ń jò ní tọ́jú ọmọ Ọ̀yọ́ tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ó pe gbogbo ọmọ Ọ̀yọ́ tí wọ́n jẹ́ blogger pé kí wọ́n jáde síta láti máa wá takò wá tàbí bú Ọọ̀ni àwọn náà ìdẹ sọmọ àlè wọ́n jáde lóòótọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ni pé bàbá lórúkọ tí kì í ṣe tiwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi nǹkan làwọn ọmọ Ọ̀yọ́ ń ṣe lórí social media ṣùgbọ́n ẹnìkan kan ò rí wọn tàbí ẹnìkan kan ò sọ̀rọ̀ tàbí ẹnìkan kan ò kọ́ṣàn wọn lára eléyìí tí wọ́n ń ṣe òun náà ni ọ̀rọ̀ pínpín ipò alága ọba nípínlẹ̀ Ọ̀yọ́ láàrin bàbá wa Ṣọ̀ún bàbá wa Ọ̀wọ́adé àti bàbá wa Olúbàdàn níbi tí àwọn ọmọ Ọ̀yọ́ ti àtáàkì Ṣọ̀ún tán ti àtáàkì Olúbàdàn tán ti ń pè wọ́n ní baálẹ̀ ìjọ wo ni wọ́n dọba ná síbi baálẹ̀ ni wọ́n ti gbàgbé wípé bàbá ẹni tó joyè tí ọ̀kádún ó sàn ju bàbá ẹni tí òróyè jẹ lọ gbogbo ọba pátápátá ńlọ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú baálẹ̀ ọgbọ Yorùbá ní ẹni tí ó jẹ baálẹ̀ ó ní láti kọ́kọ́ tẹ̀lúdó a kì í joyè sáàrin ebè ẹnìkan kì í joyè sí poro oko ẹni tó bá tẹ̀lúdó immediately náà kọ́ ni yóò gbadé sórí tó because ìlú tá a tẹ̀dó ó fresh tá a la fẹ́ jọba lé lórí níbi kan lè yóò ti bẹ̀rẹ̀ ìgbésí ayé ìlú kí ló tó dàgbà débi tí wọ́n sọ pé àwọn tí wọ́n tẹ̀bẹ̀ dórí ìran wọn ni ẹjẹ́ àfijọba wọn kọ́kọ́ jẹ baálẹ̀ bí ìlú bá ṣe ń dàgbà sí ni yóò tó kan pé à ń fi ní ìjọba Ọ̀yọ́ nìkan ni ò fẹ́ gbà bẹ́ẹ̀ Ọ̀yọ́ nìkan ló fẹ́ jẹ́ ká believe pé àwọn rise immediately dókè náà ni wọn ò sọ ìgbà tí wọ́n sán ẹ̀gàn wọn ò sọ ìgbà tí wọ́n kúngbó wọn ò sọ ìgbà tí wọ́n fìpìlẹ̀ ilé lélẹ̀ tó jẹ́ pé igi kan ni wọ́n kọ́kọ́ dó wọ́n dó mi wọ́n máa tó àti bàbá lé lórí àbí ẹja béèrè lọ́wọ́ Ọ̀yọ́ pé ṣé ń jọ́ tí wọ́n débi tí wọ́n tẹ̀dó sí wọn náà ni wọ́n ti kọ́lé alámọ̀ tí wọ́n ti fi páànù lé lórí tàbí tí wọ́n ti ń lo jẹ̀ráàdì lórí ẹ̀ láàrí wípé ibì kan láti kún ká tó kún dọ́rùn odò ní jìnjìnjìn kò ní gòngòngò kọ́ mọ́ lórí sun igi kò ní tóbi kọ́ mọ́ ní gbòǹgbò okùn kan ò ní gòngòngò kọ́ mọ́ níbi tó ti fà tá a ti fà wá tàbí ibi tó ti fà wá fún rẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ọ̀jà rárá o ọ̀rọ̀ tó yẹ kí gbogbo ó fi máa kẹ́kọ̀ọ́ láàrin ara wa ni àwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n ń sọ ọ́ dìjà eléyìí tó gbé mi jáde ó ti ẹ̀pọ̀ ńbẹ̀ àkọ́kọ́ òun náà ní tàwọn ọmọ Ọ̀yọ́ wọ́n pe àwọn tí wọ́n ń dá wàhálà yìí lẹ̀ ó ní Ọ̀yọ́ Legacy Laji Abbas ọ̀gbẹ́ni kan ń bẹ tí wọ́n ń pè ní ìkànnì àgọ̀ tó pe rẹ̀ níkànnì ọgbọ́n arákùnrin kan ń bẹ tí wọ́n ń pè ní Prince Abbey Ọ̀wọ́adé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ajíṣe bí Ọ̀yọ́ nǹkankan àwọn yẹn ni wọ́n ń dá controversy wọ̀nyí lẹ̀ lórí social media n tó fi wá jẹ mọ́ pé à ń fún wọn lésì ń ní pé tí rọ́bà ti ń pọ̀ jù máa ń fẹ́ jọ òótọ́ bí wọn bá ti rẹ́nì kankan ṣàtakò tí wọn rẹ́nì kankan bí wọ́n léèrè tí wọn rẹ́nì kankan pè wọ́n lẹ́jọ́ ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ wípé nǹkan tí wọ́n ń sọ tọ̀nà tàbí pé òótọ́ ni tí wọ́n ń sọ àwọn gangan ni wọ́n ń fúẹ̀lì ìjàngbọ̀n tí ń ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n ayé ò ní mọ̀ ariwo Awíkonko nìkan láyé mú pa kò wá yé mi ìdí tó fi wá jẹ́ pé ó kọ tèmi nìkan wọ́n ń dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó sọ̀rọ̀ Awíkonko nìkan ládi ẹ̀bí ẹrù kò wá yé mi bó ṣe rí bẹ́ẹ̀ now eléyìí tán pè níkànnì ọgbọ́n yẹn ó ń sọ nípa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ pé àbẹ́ẹ̀ rí nǹkan o baálẹ̀ kan mọ̀ ní báyìí kàṣá báyìí kàwòdì o baálẹ̀ kan péré ní Imperial Majesty ó wá ní kán béèrè wípé ibo ni empire baálẹ̀ ọ̀hún wà eléyìí nǹkan lọ́kàn mi nǹkan ló gbé mi wá ó wà lára ẹ̀ ni eléyìí tó gbé mi wá ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Àbújá lánàá ní West African Economic Summit tó wáyé nílùú Àbújá
níbi tí wọ́n ti pè àwọn ọba aládé wa síkàlẹ̀ gẹ́gẹ́ bí traditional ruler and the custodian of the language, heritage, culture and tradition of Yoruba land. Nínú ètò tí mo ṣe lánàá, mo gbé fídíò kan jáde ńbẹ̀ ń pé bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé wọ́n wọlé sí gbọ̀ngàn ètò ọ̀hún. Ọọ̀ni wà lórí ìjókòó, àga kan làwọn láàrin, wọn ò kí wọn. Oríṣiríṣi àwọn yẹn wá bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì fídíò sí mi pé Awíkonko wo eléyìí wọ́n ti kíra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo wá ní fídíò tẹ́rí tẹ́ ń sẹ́ndì sí mi, mo rí. Ìbéèrè mi ni wípé inú yàrá wọn ti kíra wọn. Kọ́sì demand báláàfin ṣe débẹ̀ yẹn anybody tá a bá bá lóde àkọ́kọ́ kí wọn kú wájú à kí wọn kú kalẹ̀. Especially nírú eléyìí tó jẹ́ pé controversies oríṣiríṣi ló ti sọ̀rọ̀ àǹdí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé ìmọ̀lẹ́ ń gbààwẹ̀ ó lòun ọ̀dá tọ́mì ta ló fẹ́ sẹ̀rí ọ̀nà ọ̀fun bó bá lọ́lọ́run rínú jẹ́ kó máa ráyé náà ó ròde. Lóòótọ́ o ẹ kíra yín nu ilé o aráyé ò rí nígbà tí ìgbà tí wọ́n ẹ̀sẹ̀ ń gbé fídíò jáde aráyé ò rí tó dé yẹn ló wà very very important. Ok o àti kíra wa nu ilé ká reciprocate ẹ̀ níta ìyẹn ò bá jẹ́ different story different comment ní ìsìn báyìí n tá bá máa sọ ni pé at last Aláàfin àtọ̀ ní kíra wọn Ọọ̀ni jókòó Aláàfin jókòó Aláàfin dúró ní dúró bí ẹni tí wọ́n ń bá àyàn jà tí wọn ò tiẹ̀ wá tó nǹkan bí àwọn tí wọ́n ń pariwo lẹ́yìn wọn tí wọ́n ń kíra wọn lákìgbé àbákéwì. My lovely brothers and my lovely brothers tẹ́ǹtẹ̀lé bàbá wa Aláàfin ẹ take it easy. Ariwo kọ́ ni music like I said yesterday. Tẹ́ bá ti ń kí bàbá débi tẹ́ bá ti rí pé bàbá àti ẹlòmíín sọ̀rọ̀ ẹ máa dákẹ́ mi sọ́nu. Yes bàbá wọ̀ ní náà láwọn tí wọ́n ń kéwì síwájú wọn tí wọ́n ń kì wọ́n síwájú tí wọ́n ń ṣùgbọ́n tán bá ti rí pé bàbá ti débi kan wọ́n panu mọ́ fẹ́mẹ̀ nígbọ̀n kankan mọ́. Àwọn yẹn ò dẹ̀ ní máa pariwo dàbí ẹni pé wọ́n wà matured. Sorry to use that language. Ẹ̀yin náà ẹsẹ̀ ń bẹ̀rẹ̀ ni ẹ̀yin ní dàkúkọ ẹ̀yin náà dàgbà. Ṣùgbọ́n tèkẹ́ yìí sí ẹ máa dàgbà sínú ọjọ́ orí kọ́ ni wọ́n ń pè lágbà o. Gàgà gúgú kọ́ làtùbà ẹni ó lè kó ní tan alẹ́. Èèyàn yìí sì dàgbà sí tí ò bá mọ̀. So back to business. Mi ìbá tí wá sọ̀rọ̀ ìbá dẹ̀ tún padà sọ̀rọ̀ náà. Bọ̀bọ́ tí wọ́n ń pè ní Abi Ọ̀wọ̀ Adé yìí àbúrò Aláàfin ni mo ti rí back 2022 tí n bá ṣe mistake. Olúwa lọ gbé fídíò yẹn sórí page ẹ̀ lórí Facebook ó wá fọkọ mi sí ó wá ní this video is dedicated to all fake bloggers on the blue app who perpetrate evil just to put food on their table. Awikatikati, can you clearly see? This was some minutes before they proceeded to the venue where all these bloggers pick their content. Ọ̀kárí ọ̀rẹ́ mi ọmọ ọba Ọ̀wọ̀ Adé ó sọ dáadáa níbi tí lákàyè rẹ ti sọnù ni pé ntójú bá rí ilẹ̀ inú ọ̀sán pa rẹ̀ kì í ṣe ntọ́sẹ̀lẹ̀ lókun ntọ́sẹ̀lẹ̀ nínú ìmọ́lẹ̀ là ń complain lé lórí là ń make comment lé lórí bọ́ bá lérò pọ̀ ọgbọ́n àwọ̀ ọgbọ́n ṣùgbọ́n àkínso lórí àgọ̀. So lóòótọ́ ọ̀tẹ̀ àtọ̀tà ń bẹ ńlẹ̀ against irú yín àti àkàndọ̀rọ̀ Awíkonko èmi kì í fi gbogbo ara lọ́rẹ̀ẹ́. Àwọn baba ńlá bàbá mi ti jẹ́ kó yé mi pé olóòótọ́ kì í lẹ́ni olóòótọ́ kì í sì lẹ́ni. Ọmọ ó kọ́lé wa ni wọ́n máa kì wá ní apẹ́láyé bí olóòótọ́. Ó túmọ̀ sí pé ajẹ́bí lóòótọ́ sì sọ́nù ràn wá. Fẹ́lẹ̀ ìtọ́ wá sọ wípé to put food on their table ẹni iṣẹ́ tẹ̀dá bá ti ń ṣe náà ni yóò ti jẹ́ ń bẹ̀. Iṣẹ́ kí ni ń bẹ lọ́wọ́ tiẹ̀ ń jó oníṣẹ́ lọ́wọ́. Because as far as I'm concerned ká ló oníṣẹ́ lọ́wọ́ onímọ̀ tẹ̀lé Aláàfin káàkiri gbogbo ibi tí wọ́n ń lọ. Ìwọ náà yàtọ̀ sẹ́rú ọmọ ọba ní ọ̀bọ̀ tó ti ń fira rẹ̀ wí ẹrú. If you have your own job good job onímọ̀ sọ̀lẹ́ntẹ̀ láàfà tẹ̀lé kábíyèsí káàkiri ó ti fi rẹ̀ wé ìkànnú àwọn ẹmẹsẹ̀ tí ń tẹ̀lé ọba káàkiri. So ó túmọ̀ sí pé títẹ̀lé Aláàfin ló máa fún jẹ sórí tábìlì tiẹ̀ náà. Nǹkan tẹ bá lọ tẹ bá bọ̀ bàbọ̀ sọ̀wọ́ kú dúró sí ọ. Abe wọn náà gbà àti lọ láti yọ ìjọ yìí délé imú ìyàwó sábèrè nǹkan lé ọmọ sábèrè nǹkan lé láìsí pé yẹn ń lu jìbìtì kì í ṣe pé ẹ̀ ń fọ àárọ̀ tẹ̀lé kábíyèsí ẹ̀ ń forú ṣe yahoo. So to the best of my knowledge àwọn nǹkan tí ẹ̀dá bá ti ń ṣe Yorùbá níṣẹ́ tó bá ti gbàágùn lójú ẹni ó yẹ kó wá ń jẹ fún ni iṣẹ́ tó bá gbàágùn lójú ẹni
àìsàn àìwo lójoojúmọ́ kí la sọ bó la ṣe sọ àwọn ọ̀jọ̀gbọ́n là ń bá sọ̀rọ̀ bó la ṣe wá gbé kalẹ̀ tí ó fi yé wọn bó ni ó ṣe tẹ́ wọn lọ́rùn bó ni wọ́n ṣe gbà á iṣẹ́ ńlá ni iṣẹ́ kékeré because àwọn tẹ́mi ń bá sọ̀rọ̀ àwọn tó ní làákàyè jù mí lọ tó gbọ́n jù mí lọ tó lóye jù mí lọ tó nímọ̀ jù mí lọ àwọn ọmọ fẹ́ bá sọ̀rọ̀ àti wá bárù wọn sọ̀rọ̀ tọ̀rọ̀ wá yé wọn tí wọ́n máa gbà ń tọ́ sọgbọ́ because gbogbo wọn ní ọ̀kọ́kọ́ yí ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀rọ̀ táwọn gbogbo sọ sórí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni mo ti ń jẹ my good brother a jẹ́ pé iṣẹ́ rere mo dáwọ́lé owó orí mo yàn láàyò iṣẹ́ oríṣìíran mi mò ń ṣe ọ̀gbọ́ Yorùbá ní sẹ́tà aránкọ́lọ́kọ́ ń ṣe nínú oko àdánìkan ní yàbàrá jùkọ̀ ẹ̀bá ọ̀nà bọ́ bá ń lọ bá rí gbólẹ̀ bá a ṣe máa ń ṣe lọ́nà òkònù àmọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ àmọ́ wọn lọ́sì bàbá fẹ́ lanu bódébì kan bá a ṣe wọn sọ́tún lámọ́ wọn sósì ní Yorùbá fi sọ pé àdánìkan ní yàbàrá jùkọ̀ ẹ̀bá ọ̀nà kì í ṣe pé àdá ò níṣẹ́ ṣùgbọ́n oríṣiríṣi iṣẹ́ làdá ń ṣe papọ̀ iṣẹ́ méjì lẹ lè fọkọ́ ṣe ìsídà kẹ́ fi roko tàbí kẹ́ fi kọ́bì ẹ lè fàdá gégi ẹ lè fàdá sánko ẹ lè fàdá gbẹ́lẹ̀ oríṣiríṣi iṣẹ́ làdá ń ṣe at the same time so báwa bá wà ń lu ọpọlọ wa tí o wá rò pé lílo ọpọlọ tiẹ̀ láti tẹ̀lé ọba Ọ̀wọ̀ Adélẹ́yìn ni so shall it be that is your own choice so èébú kọ́lá ní kábú ìtàn là ń sọ fúnra wa lóòótọ́ ìtàn tí Ọ̀yọ́ bá sọ nìkan ní jẹ̀ ní ìlójú yín ilé tára yòókù bá sọ ẹ fi propaganda gbé wípé kò rí bẹ́ẹ̀ fálásì ni gbogbo ìtàn ní máa ń jẹ́ fálásì lójú tí ṣùgbọ́n ilé tẹ́yìn bá sọ kì í ṣe fálásì ẹ̀yin gangan dẹ̀ ní bá bó fálásì ẹ̀yin Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ ẹ̀yin gangan ni chairman ń fálásì so like I said n tó gbé mi wá gangan ni wípé n tí wọ́n ti gbìn sọ́kàn àwọn ọmọ Ọ̀yọ́ yìí gbogbo wọn pátápátá màá mú ẹ̀rí jáde lé ní báyìí o màá mẹ́rin jáde nínú tí mo kó wá o ni pé gbogbo wọn ti gbà wípé abọ́ rẹ̀ lọ ni bọ̀bọ́ ìsì tún claim ẹ̀ náà l'Abuja ẹ ti gbọ́ ilé tí mo kà yẹn ó wá ní at this international summit 4 kings wà ẹ lè lọ wo page ẹ Prince Abbey Ọ̀wọ́adé tí ó bá ti delete ẹ 17 hours ago ni mo screenshot ẹ yìí at this international summit 4 kings were officially invited the Aláàfin Ọọ̀nirìṣà Sultan of Sokoto and Calabar however only the Ọọ̀nirìṣà was absent during the signing of the amalgamation in 1914 now ẹ jẹ́ ká jọ wá wò gbogbo ọ̀jọ̀gbọ́n sí ọ̀rọ̀ amalgamation 1914 ni wọ́n ń sọ níbi West African Economic Summit níbi tí wọ́n ti lọ jíròrò nípa báwo ni ìgbéga ṣe máa dé bá okòwò wa lórílẹ̀‐èdè ilẹ̀ aláwọ̀ dúdú tẹ́nìkan wá lọ sọ wípé ọ̀rọ̀ tí lọ ń sọ̀rọ̀ amalgamation 1914 agbé amalgamation 1914 jáde clearly highlight nǹkan tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ajẹ́ kó yẹ wá wípé kò sí nǹkan tó kan ọwọ́ ọba kankan nínú amalgamation odidi ẹ̀ ni mo gbé jáde kò sí nǹkan kan tó kan ọba kankan ẹni ọba kankan ò sáyẹn ní amalgamation kankan amalgamation was prepared by Sir Lord Lugard bó ṣe fẹ́ ṣètò àti Northern Protectorate and Southern Protectorate àgbékalẹ̀ Lord Lugard ni kò sí nǹkan kan kú bàbá màmá kankan tàbí nǹkan kan kú bàbá ikú bàbá òun kú tàbí ẹnì kankan kàlábá so àgbélẹ̀rọ ni gbogbo nǹkan yẹn kò jẹ́ wá mọ́ tẹ́ bá sì ní ẹ̀rí tó báàkì ẹ̀ ẹ gbé jáde bóyá nínú archive àbí nínú gẹ̀sẹ́ẹ̀tì ẹ gbé jáde ẹ má fi òun ẹnu sọ́mọ́ so ó ní ikú bàbá yìí has returned to claim his rightful position ẹ ti wá rí pé mo correct lánàá pẹ̀lú nǹkan tí mo sọ pé ìjà tí wọ́n ń dà ní tí wọ́n wà áta gangan ni wípé àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni wọ́n gbé agbára lé Ọọ̀ni lọ́wọ́ so ní ìsìn o ìjọba tí wọ́n ń bẹ́ẹ̀ yìí o ó máa wá change hands tó jẹ́ pé erémọdé ni wọ́n ń ṣe tí wọ́n rò pé àwọn ń ṣe nǹkan gidi lọ́nà wo ni wọ́n ti ń ṣe erémọdé gbogbo àmọ̀ wípé Ilé-Ifẹ̀ lórí ìrun wa Ọọ̀ni is the co-chairman of Nigeria Traditional Council traditional rulers tí ò change tí ò yẹ pẹ̀lú Sultan of Sokoto bóyá lérò tiwọn wọ́n wá wò wípé a wá gba co-chairman kò lọ́wọ́ Ọọ̀ni o a wá gbé fún ikú bàbá màmá o a wá gbé fáláàfin o it's not done anywhere so perspective wọn nìyẹn ẹ mọ gbọ́ nǹkan tó sọ o ikú bàbá yìí has returned to reclaim his rightful position thank you President Tinubu now tẹ́ bá gbọ́ mi sẹ́yìn èmi kíní ìsọ kíní kan fún yín wípé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí mo ní movie ni mo ní wọ́n ti parí script ẹ̀ mo ní wọ́n heart ẹ̀ mo ní wọ́n máa mo ní wọ́n ti heart ẹ̀ mo ní wọ́n máa play ẹ̀ fún asún gbólóhùn tí bọ̀bọ̀ yìí sọ ọ̀rọ̀ ńlá ni o ètò ọ̀tọ̀ ni màá wá yan nànẹ́ reason tó fi rí bẹ́ẹ̀ tó fi lọ́wọ́ gómìnà kan nú tó fi lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu nú bóyá wọ́n lè change ẹ̀ later tá bá bẹ̀rẹ̀ sí ní gbé jáde now against Ọọ̀nirìṣà it is another topic entirely so now thank you bọ́n bá tiẹ̀ delete ẹ̀ kò lè delete lọ́dọ̀ tèmi thank you President Tinubu for revisiting our history they will soon understand our perspective but why did the priest refuse to get up and greet a king can you just imagine that and when we are talking
ẹ mọ̀ sọ wípé Awíkonko ti láṣẹ jùjù Awíkonko ti láṣẹ jùjù tí ẹ ti pọ̀ jù kí ni tiẹ̀ gan kí gbàdúgóje wáyé tó ń dá conflict lẹ̀ láàrin àwọn ọba aládé méjèèjì we are not fool. Gbogbo akọ́lò pònú ṣe gbọ́rọ̀ tó pònú sọ lẹ́nu yẹn they will soon understand our perspectives. But why did the priest ní pè ní priest refuse to get up and greet a king? Tọ́mọ yìí bá jẹ́ ọmọ tó ní làákàyè tó gbọ́n tí ọ̀rẹ́ fẹ́ ká sọ̀rọ̀ sáláàfin. Aláàfin wọlé Ọọ̀ni was on seat. Bàbá wa Ọ̀nìrìṣà Jìgbìnì bí àti Àkùn lórí aládé wọ́n dìde sókè láti kí Aláàfin. I love Ọọ̀ni over 200% in my life. I have never seen anyone like him. Bóyá àmọ́ tó máa padà rí ẹni tó wà nípò gíga bẹ́ẹ̀ tó tún wà humble bẹ́ẹ̀ nínú ìrìn àjò ayé mi tí mọ̀. But as far as I'm concerned, Ọ̀nìrìṣà ni mo sì rí tó sì ní charisma yẹn. Now, ntí arákùnrin yóò wá mọ̀ ò ní wípé kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe. Bí Tinubu bá lọ́wọ́ ńbẹ̀, Tinubu máa bá wa ńbẹ̀. Ẹjá wo báwo ni Tinubu ṣe fẹ́ ṣe? Kí ló fà gangan? Another ètò ni. Another program entirely. Pẹ̀lú statement tó sọ yẹn. Now, ẹjá tó wo nǹkan mi tó sọ ẹgbọ́ o, but why did the priest refuse to get up and greet a king? Prince Abbey Ọwọ́adé ló sọ bẹ́ẹ̀. Prince Abbey tẹ́ bá fẹ́ search fún Ọwọ́adé ẹ lọ search fún lórí Facebook ẹ máa rí àwọn nǹkan tó kọ lórí àwọn ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí. Then ṣe wá sọ wípé kíwé eléyìí sọ̀rọ̀ ká mọ̀ lè lésì tá a fẹ́ fún ajẹ́pá jẹ́ síbẹ̀ nù kéegun wọlé kájọ́ mọ́ gbogbo ara jákọ́ nílé gbarú ẹ̀ lóòótọ́ o. A lè pe Aláàfin ní eku asín. I am not sorry to use that language at this stage, at this point. Ìdí ni pé eku asín nìkan ní bọ́ sáàrin gba eku tí gbogbo wọn máa ń fọ́n ká. Aláàfin ló dé ní gbogbo ẹ̀dá gùdùgùdù. Aláàfin ló dé ní wọ́n change chairmanship ọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Aláàfin ló dé la bẹ̀rẹ̀ sí ní rí controversy oríṣiríṣi. Aláàfin ló dé lélẹ́yìn jẹ jáde. Because to them, wọn ò ẹni tó sọ wípé 4 kings were officially invited. Wọn mọ̀ pọ̀ ní bọ̀ ń bẹ́ o. Ní tí wọ́n kọ́kọ́ sọ nígbà tí wọ́n débẹ̀ ó ní wípé Aláàfin wá sójú gbogbo ọmọ Yorùbá. Wọ́n rọ̀ ní bẹ̀rù bójó mú wọn. Ó bá wọn lójijì. So, Kábíyèsí Ọ̀wádé done well. And again, wọn ò ní alternative láti mọ́kọ́ Ọọ̀ni. Nírú bẹ̀ yẹn o. But Ọọ̀ni maturity àti charisma Ọọ̀ni top notch. Respect mi fún bàbá yẹn pọ̀ jù. Now, ńgbà tí eléyìí wá yanu pọ̀ngàlà bí ajá gbẹran lẹ́bu tí ń pe Ọọ̀ni ní priest ìyún abọ́ rẹ̀. But why did the priest refuse to get up and greet a king tá lọ bá? Ìwọ náà wò dúró Ọọ̀ni wò dúró Aláàfin. Èèyàn kọ́ ni yóò ẹ̀sẹ̀ sọ fún ọ pé kan ju kan lọ nǹkan ju nǹkan lọ parakari paramẹ́lẹ̀ ọ̀sáré ó fèrè gé. Now, ẹjá àwọn eléyìí ó ní bàbá yẹn náà ni ó ní Aláàfin at the International Conference Center Abuja in attendance of West Africa Economic Summit. Kings are characterized by their royal attire. Ikú bàbá yèyé calmly posed in a fashionable attire. They should strive to attempt this to prove us wrong, as priests are also easily identifiable with their priestly attire. My fellow ọmọ káàárọ̀ oòjíire bí. Ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí o. Kì í sí látẹnu èèyàn lásán látẹnu ọmọ ọba Ọ̀yọ́. Gbogbo ibi t'Aláàfin lọ ni bọ̀bọ́ yìí lọ. Bọ̀bọ́ yìí lọ́kọ́kọ́ àtáàkì mi lówùúkúta. Ó ní adé àkọ́kọ́ tó kọ́kọ́ àtáàkì mi. Bram. Òun ló sọ pé kán má jẹ́ kí n wọlé. So, now, nígbà tí mo wá sọ̀rọ̀ lánàá, tí mo lo fídíò bí tí Aláàfin ti wọlé tí mo ti kí Ọọ̀ni. So, àwọn èèyàn wá try láti counter ẹ̀ láàárọ̀ yìí. Mr. Awíkonko, look at this. I just come across this on Facebook nǹkankan. Mo ní gbogbo ẹ̀ ni mo rí tí mo ní lọ́wọ́. Ṣùgbọ́n táwa fẹ́ kó tiẹ̀ jẹ́ pé yóò pretend kó kọ́kọ́ show ẹ̀ kí gbogbo ayé ó rí. Kana kíra wọn kọ̀rọ̀. Kí ló mú emotion yẹn wá? Bí Aláàfin ṣe wọlé, kí ló bí àwọn ariwo yẹn? Because Aláàfin can caution them. Ojú láì nírú ẹnu láì níyọ̀. Kábíyèsí lè juwọ́ kábíyèsí lè ṣe báyìí lásán. Káwọn tí wọ́n tẹ̀lé gbọ́n kan mọ̀ nǹkan tán sọ. Àwọn tó ń tẹ̀lé Ọ̀nìrìṣà ní láti sọ nǹkan kan wọ́n máa sìkò láti sọ̀rọ̀ wọ́n máa sìkò láti dákẹ́. N ló fi jẹ́ pé ọ̀rọ̀ tán bá ń sọ máa ṣe wẹ́kú bí àti ló tẹsẹ̀ bọ́kọ̀ nǹkan sọ. Ọ̀rọ̀ wọn máa ṣe wẹ́kú bí mẹ́ẹ̀lì ọdẹ òmu.
mẹ́ẹ̀lì kẹfà ó parí sílé olóyè kẹfà gbogbo tán bá ń ṣe yọmọ bọ́ sásìkò torí pé wọ́n wà cultured torí pé wọ́n ní manners torí pé ẹni tí wọ́n ń tẹ̀lé wà peaceful àwọn gangan wà peaceful bọ́mọ ọjọ́ sòkòtò yọjọ́ kíjì pẹ́ ní ó bí ni lájọ́ so gbogbo àwọn tó ń tẹ̀lé bàbá wa láàfin they are all arrogant arrogance yẹn hàn nínú wà àti ṣe wọn because ìgbà tẹ bá ń pariwo lórí aládédé kíní kan igbádogójì èrò wájà ń bi tọ̀ níwà ẹ̀ ń provoke kábíyèsí nìyẹn and it doesn't look at it doesn't look at you at all bàbá ń sọ nǹkan tí wọ́n ń sọ lọ ní wọ́n ń flow pẹ̀lú aláàfin ó tásìkò láti kí olórí aláàfin bàbá kí kò jù bẹ́ẹ̀ yẹn lọ bí wọ́n ṣe ń gbégbé ayé nìyẹn ẹ wá já béèrè nígbà tí wọ́n kí wọ́n nú ilé kí ló yọ kù lára aláàfin kí ló dínkù lára Ọọ̀ni kí ló pẹ̀lú fáláàfin kí ló pẹ̀lú fọ́ọ̀ni kò dé tí wọ́n jẹ lálejò náà kù kò dé tí wọ́n mú lálejò náà kù kò dé tí wọ́n wọ̀ lálejò náà kù kò dé owó tí ń bẹ nínú àkáǹtì kálukú kù. So to the best of my understanding yóò bá máa sọ̀rọ̀ kan wípé àwọn obìnrin kan a máa ń pé wọn ò dọ́kọ ṣùgbọ́n wọ́n ń dún àfojúdi now bẹ́ẹ̀ yẹn ò bá níwà kan ṣùgbọ́n táyé ń fojú ìwà yẹn wò ó ẹni yẹn máa try láti máa change ẹ̀ lójú ayé ní máa sọ pé ọ̀rẹ́ wa wọ́n ní wọ́n làbá fi jóye lé yín o ṣùgbọ́n èpè rẹ̀ wọ́n lọ́pọ̀ ju tó náà tún wá kéèpè mọ́lẹ̀ tó ní ká dá fẹ́ tó sọ bẹ́ẹ̀ Ṣàngó ní ọ̀pá lùkúlùkù ní ọ̀yọ́jú ẹ̀ ẹni tó sọ pé mo máa ń ṣègbè òun ayé rẹ̀ ò ní dá wọ́n gbé nǹkan lọ bó ń ṣe náà ló tún ṣe yìí ńlá fi pé bọ́n bá ń pè èèyàn lólè èèyàn kí gbọ́ mìíràn jó bọ́n bá ń pè èèyàn lábì fúnra ìrà yìí ìmọ̀ ń pa fún ẹ̀ mọ́ tí Táyé bá ti wá ń complain tí Kẹ́hìndé ń complain tí Dòwú complain tádàbá ń tí Àlàbá náà ń complain ìyẹn náà wàá jókòó rẹ̀ pé ẹ dúró kí ló bàdì nínú ìgbésẹ̀ mi kí ló ṣe kí ló burú nù nǹkan tí mò ń ṣe kí ni ọ̀dà nù nǹkan tí mò ń ṣe ìyẹn máa wá try láti adjust like I said mo ní lára àwọn tí ń dá wàhálà lẹ̀ àwọn aláǹgbá orí èṣù amúnibú ni ẹran ìbíyẹ lára wọn ni ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní tàbí tó ní péèjì tí wọ́n ń pè ní kí lórúkọ ẹ̀ ìkànnì àgọ̀ gbogbo rẹ̀ nìkànnì ọgbọ́n ń bọ̀ o mo fẹ́ mọ̀ nǹkan jáde ni o mọ ibi tá à ń lọ táàrọ̀ kọ̀ mọ́ tá à wá káàkiri bàbá Aláàfin gan ò ní problem àwọn ìsọ̀ngbìn ni ó mọ̀ dá wàhálà lẹ̀ ẹ wá ní ká má sọ̀rọ̀ kí gan wọlé kájọ́ mọ̀ gbèsè gbogbo arajọ́ ló lè gbà á now ìkànnì ọgbọ́n ní 19 hours ago ó ní wọ́n ní baálẹ̀ kan sọ wípé àwọn mẹ́ta làwọn láṣẹ láti máa lo Imperial Majesty lọ́yọ̀ state that is Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn ó wá ní ẹ bá ń béèrè kí ni orúkọ empire tí wọ́n dá sílẹ̀ àwọn èèyàn fún lésì dáadáa o now eléyìí ní everyone ṣáà dey drag everything with Aláàfin one and only ikú bàbá Ìyá of Yorùbá land eléyìí ní Ṣọ̀ún káre Ṣọ̀ún òkèrè nínú ọba Yorùbá akíkanjú ló ń jẹ́ Ṣọ̀ún eléyìí ní the wèrè jester don colony the only Imperial Majesty is Aláàfin now can you just imagine that kẹ́ẹ̀nìyàn kan sọ bẹ́ẹ̀ yẹn wípé ọba Ṣọ̀ún kó pe odidi ọba Ṣọ̀ún ní wèrè jester sáwọn ọmọ Ọ̀yọ́ ṣé wọ́n ní kọ́tì ṣé wọ́n wà cultured ẹ ti mọ̀ wípé ìran Oòduà ti ń tán láàrin wọn ìran Fúlàní tó kù láàrin wọn they can say anything to anybody torí pé kò sí ẹ̀kọ́ ìbínibí lára wọn ìran ànùmọ́dárò nìran baba ńlá baba wọn wọ́n lè lọ fámíà kẹ́nìkan kan mọ̀ wẹ́yìn wọn wò mọ́ ìran Yorùbá ni máa ń ní grandmother grandmother great grandmother great great grandmother grandfather great grandfather great great grandfather ìran Yorùbá nìkan ni máa ń ní àwa la máa ń lójú olórí grandmother grandma mi náà ṣe síbẹ̀ yẹn grandpa mi wọ́n ṣe síbẹ̀ yẹn ìran Yorùbá nìkan ni máa ń ní àwọn ẹ̀yà tó kù ní torí wọn ò kákún ẹ̀yin náà ti ń parú nǹkan bẹ́ẹ̀ rẹ́ nínú ìgbésí ayé yín bàbá yín kó ẹ lọ sí sítẹ́ òkú ẹni tá a bá ti ṣe sítẹ́ òkú àti gbàgbé ẹ̀ forever nìyẹn kò dàbí àwọn òyìnbó ní tẹ́ òkú pay ló fẹ́ fọ̀ torí ilé táwọn òbí yín kọ́ tẹ̀lé sí wọ́n síbẹ̀ náà ni títí ó padà gbàbẹ̀ lọ́jọ́ iwájú
ìgbà tí ò sí nǹkan tán fẹ́ fi favour yín, tán fẹ́ fi filé yẹn lẹ̀ fún yín. Now the wèrè jester don kolo, the only Imperial Majesty is Aláàfin Abímbọ́lá Òwádé, the king of Yorùbás. Only Aláàfin own an empire, and we all speaking Aláàfin Abímbọ́lá Òwádé empire language, which is Yorùbá. Sẹ́yìn náà ti rí báyìí. Torí pé à ń sọ èdè tí Ọ̀yọ́ ń sọ, ó ti túmọ̀ sí pé Ọ̀yọ́ ló colonize gbogbo wa láfíà tó yìnbó ti lọ tán. Torí pé Ọ̀yọ́ ní empire tó ti fall. Tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ ní ìsàmà sọ pé old Ọ̀yọ́ empire. Ọ̀yọ́ empire is now old. Kò sí in existence mọ́. The earlier the better. Táwọn Ọ̀yọ́ bá realize gbogbo àwọn nǹkan wọ̀nyí, tí wọ́n bá ètè gbọ́kàn kúrò ńbẹ̀, ìgbà náà ni wọ́n tó máa develop. Now, eléyìí is it by empire? Local crazy people, no level empire is past glory. So, now because of empire, they take no seriousity, they take no seniority. That in our empire came from somewhere, you know. The empire is under the local government chairman now. Government is the authority, not any king. Obasan is correct. Now, àwọn èèyàn ń dá lóhùn. Ilé wa ní ìkànnì omugo ní èyí. Sọ́n kìí ṣe ọba kékeré ní ilẹ̀ Òtù Òjìrè. Ògbómọ̀ṣọ́ land is very wide to call empire. Don't deceive yourself. Thinking only Ọ̀yọ́ town is head. More so, Ọ̀yọ́ is a town, not even a city. Ilé ní all enemies of Aláàfin shall surrender. It's matter of time. Aláàfin ò ṣe rí fín. Ọ̀dà. Ilé ní olórí burúkú ní ẹ̀yin ọmọ Ọ̀yọ́. Ládé lọ sí Kàtúngà yín. Ẹ̀yin ọmọ Fúlàní ọmọ àlè. Ògbómọ̀ṣọ́ tẹ́ fẹ́ mọ bú yìí ló gbà yín sílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní nígbà tí wọ́n fẹ́ pa gbogbo ìran yín. Gbogbo àwọn ọ̀ya yín ni Fúlàní ń bá sùn. Gbogbo àwọn ìyá wọn ló fẹ́ sọ o. Èmi kọ́ lèmi sọ o. Gbogbo àwọn kinní yín ni Fúlàní ń bá ṣe kinní ló fi jẹ́ pé Ọ̀yọ́ kìí ṣe ọmọ Oòduà gidi. Ilé ìmọ̀ nǹkan tí mò ń sọ. Wípé ìlàjì Ọ̀yọ́ tí kìí bá ṣe 3/4 ni kìí ṣe ojúlówó ọmọ Oòduà mọ́. Ilé ní bí ayé bá yẹ wọ́n tán ìwà ìbàjẹ́ ni wọ́n mọ̀ o. Ilé ni mo ti sọ lọ́jọ́ tó pẹ́. Lóòótọ́ lòwe Yorùbá tó sọ wípé ilé ni ìlú ni ìletò ni tí ó bá ń tòrò lọ́wọ́ àwọn máa lè ìlú tàbí ìletò tàbí irúfẹ́ ilé bẹ́ẹ̀ kò tí ì dàgbà ní ìgídá àwọn máa lè ilẹ̀ Yorùbá tí ń dàgbà báyìí o. Nínú wọn tiẹ̀ ti wà nípò òṣèlú tàbí aṣáájú nínú ẹ̀sìn religion. Wọn ò ní ìbọ̀wọ̀ fún àwọn ọba aládé, wọn ò bọ̀wọ̀ fún jòyè, wọn á la orúkọ mọ́ ọba aládé lórí, wọn á fi ẹnu tẹ́ńbẹ́lú àwọn ọba aládé bí ẹni pé àwọn ọba wọn yìí kò jámọ́ nǹkan kan. Kódà àwọn aṣáájú ọba nílẹ̀ Yorùbá bíi ikú bàbá yèyé, Aláàfin àti Ọọ̀ni òòṣà, wọ́n ń fẹnu tẹ́ńbẹ́lú wọn ẹni tí a kò bí ire, tí kò sí èèyàn gidi ní fámìlì wọn, tí kò sì tí rí ire jáde débi pé wọ́n rí ẹni rere tọ́ wọn dàgbà. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò lè ná ní àwọn ènìyàn pàtàkì láwùjọ. Ọlọ́run ọba yọba wa kápá àwọn wèrè aláìníran tó ń da omi àlàáfíà ilẹ̀ Yorùbá. Ó dàbí pé ilé yìí ti tó mi. Torí tẹ́mi náà rí sọ ni pé àwọn èèyàn wọn yóò níran. Àwọn tí ọba dẹ̀ ti níran Yorùbá lẹ́ni tí ò nírú ẹni kì í kọ̀ bẹ́ abá kú àbá yè. Wọn ò lásọrí lórí ìkọ́, wọn ò lágbà ńlé, wọn ò lè mọ bọ́n ṣe ń pàgbàlé. Eléyìí ní in age no be your mate, in post or ní senior you, respect your forefathers. Ó dákọ ní dákọ. Eléyìí ní if the supremacy tussle is not settled in your state, how long will it take to resolve this in entire Yorùbá land? I wonder o. Wọ́n fẹ́ kásẹ̀tù supremacy tussle. Very confused people. You people should just rest. Eléyìí continue to destroy peace with story of empire. Eléyìí ṣé ẹni tó dá empire sílẹ̀ ló ń lo His Royal Majesty. By the way empire wo gan lẹ́yìn Ọ̀yọ́ ń pariwo lórí ẹ̀ náà. Illiteracy is a chronic disease. Eléyìí ìbàrùbá empire ni wọ́n dá sílẹ̀. Eléyìí look at your level of backwardness. Still talking about empire of old. By this time, our song of Ògbómọ̀ṣọ́ wá kéré nínú ọba ni. Eléyìí dìde ní àgbàlagbà ní ẹ̀sọ́ Ògbómọ̀ṣọ́ land, Aláàfin and Olúbàdàn ni wọ́n jọ ní Imperial Majesty. Well, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, oríṣiríṣi nǹkan ló wà ní ìkànnì yẹn. Ní tí mo fẹ́ mú jáde níbẹ̀ ni wípé àwọn èèyàn wọ̀nyí ni wọ́n ń dá wàhálà lẹ̀ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire bí. Bàbá wa fún wọn lésì. Lẹ́ẹ̀fì ń rí tèmi, àkàndá ọ̀rọ̀ agogo kò gbámú. I am never a troublesome man. I am a peace-loving man. Ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ lóòótọ́ o àìdónírọ̀ òpùrọ̀ ìjà ní dálẹ̀ ṣùgbọ́n tí rọ́bà ti ń pọ̀ jù ìmọ̀ ń fara pẹ́ òótọ́ torí bí n ta bá máa jẹ ò bá sí n ta bá rí lẹ̀ lá máa jẹ èmi ò tiẹ̀ mọ̀ wípé wọ́n torí mi ṣètò lódì lọ́yọ̀ọ́ lórí rédíò ètò only 1 hour ṣùgbọ́n wọ́n ṣe lórí Facebook náà tó bá tásìkò bá tó táàyè bá tó tí n bá rí pé mo ní leisure time tàbí mo ní free time tí mo lè treat ẹ̀ bí ò bá sí no go area mi ní lọ bẹ̀ rárá. So like I said
gbogbo ọmọ káàrọ̀ òjíire bí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Àbújá bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé Ìyàndá Ẹlẹ́wù Ẹ̀tù ẹ̀yin ni ẹ ń fa gbogbo àwọn ọ̀rọ̀ yìí fúnra yín o ẹ̀yin lẹ ń fà á fúnra yín o. So to the best of my understanding ẹ̀yin àti Ọọ̀ni ti pàdé nínú ilé ẹ ti kíra yín ẹ ti jọ sọ̀rọ̀ àwọn ọmọ tí pariwo lẹ́yìn ọ̀jà gbogbo ló ń tẹ́ sọ àtún ní interest nínú ọ̀rọ̀ tẹ́ ẹ tún sọ because ọ̀rọ̀ ọmọ àti bàbá ni Aláàfin bá bàbá rẹ̀ sọ̀rọ̀ Ọọ̀ni ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ ilé yìí ṣe bàríà because ọjọ́ tẹ́ bá wò wípé ẹ wá láti Ilé Ifẹ̀ ìjọ náà lẹ̀ kí n sọmọ Ọọ̀ni mọ́ gbogbo ọjọ́ tẹ́ bá ti ń gbà wípé lóòótọ́ Ilé Ifẹ̀ lẹ ti wá Ọọ̀ni ni bàbá yín lágbára Ọlọ́run so irrespective bó ti wù kéèyàn kan gbé bàbá làmọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ṣetán láti mọ làmọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ yín ni wọ́n ya kéèrè igi bóbìlà àwọn lọ́mọ sàn gẹ́gẹ́ bí wèrè òkè òkun ṣe sọ́njọ́ òní tí kó pọ́npọ́ bá mọ̀ bẹ́ẹ̀ àwọn lẹ́nìkan ní gé lọ́wọ́ nu ilé tí sọ gbogbo lédìlé agéka àwọn lẹ́rú kan tí mo ní gbogbo ẹrú àwọn náà nìdá tí ń pera rẹ̀ lẹ́rú lọ́wọ́ torí jẹ́jẹ́ ìjẹ́jẹ́ ni kálukú ń sọ tẹnu ẹ̀ ọba kì í mọ̀ ọkọrin kò sẹ́ni tó sọ nǹkan tó bá dì láàrin wa kálukú ń sọ̀tàn bó ṣe yé sí kálukú ń sọ̀tàn bó ṣe mọ̀ sí kálukú ń sọ̀tàn gba ọ̀nà tó wù ú wáyà àtàkìn mi ni mo ṣe dẹ́nìkan ò ṣe rí bẹ́ẹ̀ bá gbàtàn tí mo bá sọ gbọ́ ẹ mú ilé ìtẹ́yìn pè lójúlówó tó dáa jùlọ ẹ gbé jáde ìmísà ń bá kí tọ̀dọ̀ tèmi pè láwọn nǹkan kan ẹ̀yin náà dẹ́ sọ pé láwọn fáàtì kan tẹ́ fi máa bá kẹ kí kálukú bá kẹ up kí kálukú sọ tiẹ̀ fún majority káwọn èèyàn tọ́jọ́ lọ́gbọ́n kí wọ́n pìkì inú ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ bó bá ti wá di pé àti wá ń lé oró èèyàn kan sínú àti ń bá èèyàn kan jà ó túmọ̀ sí pé ẹni yẹn ń gúnni ní abẹ́rẹ́ ntẹ́ni yẹn ń sọ ó ń gúnni ní ọkànni ọkàn wá léèwọ̀n ọkàn wá léegun ó túmọ̀ sí pé ó ń jó wa ntí bá sì ń jó èèyàn ó tọ̀rọ̀ ni máa ń jó èèyàn ǹlò ó tọ̀rọ̀ pé ẹni ìṣe wa mọ̀ mí tó báyìí ẹni ìṣe wa táṣìírí wa tó báyìí ilé tẹ́ni ìwà sọ ilé ìṣe ìta gbangba n ti ń jó yín lábẹ́ aṣọ nìyẹn still náà ẹ̀dẹ̀ ń dìbọ́ǹkì gbogbo ẹ̀ náà ni ṣùgbọ́n ẹ̀rí dìbọ́ǹkì wípé Ọọ̀ni kì í sábọ̀ rẹ̀ torí pé Ọọ̀ni ti wá wọ white nísìn Ọọ̀ni ò ló lórí àránlé lọ́kàn yín Ọọ̀ni ò ló lórí olórí òfin lé Ọọ̀ni ò ló lórí damask ńlé iṣẹ́ tá a rán kọ́lọ́kọ́ ń ṣe nínú oko ni ìmúra tó wu Ọọ̀ni rè sálọ ní mú aṣọ tá lè doyin wọ̀ tí ń sọ̀jìká onílé Ọọ̀ni ní ọ̀pọ̀ nù kọ́ńbọ̀dù lílò tí ì kan ni so bí kò rọ́ sóge kọ́wẹ́gbẹ́ lọ sórí sá o Ọọ̀ni rè sá kọjá ọba téèyàn kan máa ọ kọjá ẹni téèyàn kan máa ń rí fín so ìjà Aláàfin ọ̀sán Aláàfin lè ń jà lọ́wọ́ yìí o tẹ́nìkan kan ò bá ń dá sí because Ọ̀yọ́ tún ti ń bàlú kan jà lórí Aláàfin ọ̀sán Aláàfin kábíyèsí yẹn sọ wípé pé Aláàfin kì í ṣe fún Ọ̀yọ́ nìkan pé anybody ló lè já Aláàfin after all bàbá ìwọ wádé lọ sí Ìwó lójú wọn dẹ̀ lólúwo ti ń sọ wípé látòní lọ o kán mọ̀ pé lólúwo mọ́ o n ti da Aláàfin of Ìwó wọn ò sọ nǹkan kan lójú ẹ̀ wáyé tí bàbá sọ pé no it's not done like that ìmí nìkan ni Aláàfin wáyé tó fẹ́ pẹ́rẹ́ ní olóyún tó fẹ́ kúrò lólúwo tó fẹ́ máa já Aláàfin so òní wípé ntọ́ bá bá ni ẹja gbọ́ ntọ́ bá kàn wá ni ẹja dá sí ìjà ilé tí sin bẹ́lẹ̀ ta pè níjà tàn èmi ò mọjọ́ tí yóò tó tán o mo ti fi guideline sílẹ̀ ìjọ́ tèmi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko máa dákẹ́ níjọ́ tí Ọ̀yọ́ Legacy ò bá kọ ìkọkúkọ sórí péèjì ẹ̀ mọ́ lórí Facebook tí Prince Abbey Ọ̀wọ́ Adé ò bá kọjá guns mọ́ lórí Facebook tí ò bá pìtàn irọ́ mọ́ tí gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yóò bá sọ jargons mọ́ ìjọ́ náà lèmi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko náà ò tó sinmi ẹnìkan kò lè mú mi lọ́wọ́ dání fáwọn èèyàn kan láti máa na ilẹ̀ káàrọ̀ òjìlè lọ́rẹ́ láìsínú ẹ̀wọ̀n láìsínú àtìmọ́lé láìsínú túbú ìwọ̀n àmọ́wọ́ lẹ́rán ìwọ̀n àmọ́ wòran wọ́n máa flow bẹ́ẹ̀ nu wọ́n máa dùn báwọn jẹ lọ ẹ̀ lè jẹ lọ o ilé ìta sì kò sí ìfọlọ́pàá àmúyàn lórí ẹ̀ ìtàn là ń sọ nígbà tí n bá ti dárúkọ bá bẹ́ẹ̀ tí n dárúkọ ìyá rẹ̀ Ọ̀yọ́ is for everybody Ilé Ifẹ̀ is for everybody Ìlá is for everybody Ẹdẹ is for everybody
bàbá sọ pé àwa gbéra wa lọ ilé ẹjọ́ nítorí ìlú kan ní ìsìn ta ni ó stand as ìlú yẹn gangan because a máa béèrè lọ́wọ́ ẹ̀ ṣé bàbá ẹ lónìí ìlú yìí dọ́kúmẹ̀ntì tí bàbá ẹ fẹ́ra lẹ̀ ìlú dà tó fi ń lérò pé ní god láti sọ pé ó fẹ́ gbẹ nìkan lẹ́jọ́ fẹ́ bẹ́ nìkan jà nítorí ìlú à ń sọ̀rọ̀ ọ̀dọ́ ẹ̀ ń kápá káàkiri ẹ̀ ń jà káàkiri for what sáwọn èèyàn fẹ́ pè mí sórí program ni program báwọn èèyàn ń pè o +234 915 147 9599 +234 915 147 9599 +234 904 851 9362. Aláàfin àti Ọọ̀ni ṣáájú kí ìjókòó ìpàdé tó wáyé ní àwọn ọba wa méjèèjì ti kí ara wọn. Ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn ọ̀tá ìlọsíwájú tí ń gbé ìgbékúgbé kiri. Kò sọ́tà ìlọsíwájú kankan bí kankan ní tí kálukú rí kálukú gbé ẹ lọ wá bí jókòó. Awikonko, did this happen before or after your post? I got this from Laji Abbas. Ibi tó bá wù ilẹ̀ ti lè gbọ́ sa. Ibi tó bá wù ilẹ̀ ti lè rí anything tó bá post. Bá ń sílẹ̀kùn yẹn lẹ̀. Bá ń sílẹ̀kùn yẹn lẹ̀. Àwọn NEPA làbá pè lọ́tà ìlọsíwájú báyìí o. Àwọn ni wọ́n paná báyìí o. Hello? Hello? Hello, sir. Yes, sir. Oh, yeah, oh, yeah. Yeah, normally, number one, context, so, wọ́n ti wà ń bẹ̀ dé wọ́n. Pàápàá wo náà yẹn wo náà yẹn. Má wọrí gan wá pa náà yẹn mo wà pẹ̀lú yín wá pa náà yẹn mo sì wà okay. Má wọrí má tanná má wọrí sinna má yóò bátìrì. Wọ́n àmọ̀ gbé tán bẹ́ẹ̀lẹ̀ bá àti ìgbé tán jáde rárá. Another ìwé bíi 37 ló tún ti dọ́wọ́ mi. Ó yé mi. Gan gidi. Ó yé mi. Okay. God bless you, Baba. Àmín o. Okay. Bẹ́ẹ̀ni o. Àmín bàbá. Wow. God bless you, sir. God bless you, sir. God bless you, sir. Ó yé mi. Ó dà bàbá. +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362. Hello. 915. Hello, sir. Hello. Hello, Daddy ẹ káàsán. Ó máa tó gbọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni mi ò bínú. Pé kámẹ́rà ní ìsinmi ni. Ẹ kú iṣẹ́. Yes, sir. Àsìkò ìsinmi ni. Ìsinmi ayọ̀ ní gbogbo wa mọ̀ ṣe. Àmín o. Ẹ fún mi ní ìṣẹ́jú méjì péré. Okay, sir. Okay, sir. Ṣáájú gbogbo bóyá ẹ̀yin ẹ fún mi ní time tẹ fẹ́ ohun ni mo fẹ́ kí sọ ìtàn yìí fún yín. Okay. Ohun ni mo fẹ́ kí sọ ìtàn yìí fún yín. Àwọn ìtàn kan tí ẹ kò mọ̀ tí ẹ ò lè gbọ́ rí.
nípa ẹ̀fẹ̀ ló fẹ́ jọmọ́ ṣùgbọ́n ó jọmọ́ ọba tó ti gbèsè kan nígbà tí wọ́n fẹ́ jẹ́ míì ní àwọn tó ń sọ pé akọ rẹ̀ lẹ́nìkan yìí o ṣé ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ká kí yín nítorí pé gẹ́gẹ́ bí wòlíì nǹkan tí ẹ máa ń gbé wá yẹn tó ní òun gbọ́ ìtàn ìlú òun rí pé ẹ̀yin lẹ́sẹ̀ẹsẹ̀ wá sí ogún òun àti tí òun ṣé mọ̀ pé àwọn tí ẹ ti là ní ojú àwọn tí ẹ ti ṣí ní etí àti irú àwa tó ń wo kí ń wọ kòtò yìí láwọn nǹkan mí ìgbà táwa wọ̀ ẹ ṣí wa lójú ẹ là wá lóye. Ọlọ́run ṣe sá. níṣẹ́ ló yẹ kí Aláàfin gan máa dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹni tí ò bá fẹ́ kí èèyàn ó ṣìṣe ló ń correct èèyàn correction lẹ́yìn ṣe o. Bẹ́ẹ̀ ni sá. wọn ò mọ̀ ní o. ẹ wo ìgbà tí wọ́n gbàṣọ péńpé aṣọ ọ̀pá kan wá wọ́n fi ń bo Aláàfin. Kò wá ká wọn dáadáa. káṣọ yẹn ò wá káwọn tí òkú tiẹ̀ káwọn rárá ti kọ́ ayé tó wọ́n gan aṣọ yọ̀ ká lára. ṣùgbọ́n ní ìsìn wọn ti wá lọ rán. Eléyìí tó tóbi nígbà tá a ti sọ̀rọ̀ nípa ẹ̀. iṣẹ́ òyàlà òkè tí agbádá òyàlà ni wọ́n dá fún wọn ó kàn fọwọ́ kan lé ní ọ̀pá méjì ni bí ọ̀pá méjì àbọ̀ náà náà ṣe rán fún wọn. tó ó ti ń gbọ́ correction díẹ̀. ṣé ẹ rí eléyìí tí wọ́n pariwo yìí I said it to somebody who is highly educated and I keep on saying it. Kọ́ wo adé kó máa gbọ́ nǹkan tí mò ń sọ ibi táwa wà yìí ìlú ilẹ̀ àjèjì làwa náà wà. Ṣé rí àwọn nǹkan kan wà tó yẹ pé ẹni tó bá ti travel far and wide ó máa ní ìmọ̀ tó yẹ pé kò jáde ní ọ̀dọ́ ni it's another ball game entirely. Ṣé rí àwọn tó ń kó bí ọ̀rọ̀ àwà tó ń gbọ́ bí ajá tẹ̀lé lẹ́yìn yẹn ìdójútì ni fún ọ. Àwọn orúkọ tí wọ́n dẹ̀ ń pè é I mean the title ikú bàbá yèyé tẹ́mi sọ pé ikú bàbá yèyé ni nísìn I keep on repeating it. The issue itself is sad. What is good in a leader who is a tyrant? Tó ní kan gbé orí bàbá tó sì gbé orí ìyá kan wá gbé fún ọmọ ẹ̀. That's a tyrant. What is good in a leader who is worse than Hitler? I mean, ó yẹ kó mú ọgbọ́n wípé òun travel out. Àwọn nǹkan kan wà èpè ni wọ́n jẹ́ fún ọmọ ikú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ìpín ńlá ni. ní Àbújá àní mo sọ fẹ́ nìkan privately mo ní ẹwádìí ọba ìdáadáa ṣé gbogbo ipò tí wọ́n ń gbé káàkiri lórí agbègbè wọ̀nyẹn pé ó ń hold position kan ní Canada ṣó rí ìṣà. Because ipò yẹn bá rí ọ I'm telling you ọjọ́ tí wọ́n ṣe coronation fún àbíkọ́ ìṣọ̀rọ̀ yẹn ó yẹ ká ní òyìnbó méjì àbí mẹ́ta. Because ìfẹ́ táwọn òyìnbó fẹ́ wá wọ̀ nìyẹn. Ó stop àwọn tout tó ń tẹ̀lé lẹ́yìn because they are more or less like tout wọ́n dàbí àwọn ọmọ tó ń pèjọ ọ̀rọ̀ àìsàn àwọn yẹn ni. Ikú panko pín irú rẹ̀ dáadáa nìyẹn in this kind of civilized world. I said he has traveled far and wide, he had a position in Canada. I still don't believe that. On the serious note, with all these antecedents we can see, with all these things that is following him, I think we should investigate if it's even an underground out. Then tell me about priest and king. King, Ibi tí àwọn ọmọ ọ̀yọ́ mo ò ní mọ̀ mo ò dẹ̀ kàwé. Ẹ lọ gbogbo àwọn tó ń tẹ̀lé wọn yẹn àwọn tó ń gbóbi bí ajá àwọn tó ń gbóbi wọ́ọ̀kì yẹn. How many are back? Ẹni pé wọn ò kàwé. Ṣé priest? Let me tell you. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ pé wọ́n pe ọ̀ọ́ni ti wa ní priest. Ó tún wá mú nǹkan kan wọlé ó tún wá gbé adé lé lórí. Bẹ́ẹ̀ni. Position méjì ló hold. A priest and a king. The spiritual leader of the entire Yoruba race. Ó dẹ̀ rare àkàndá ni. Bẹ́ẹ̀ni. Because nítorí mèkè priest ni pé ó ń wúre ní ọjọ́ ọlọ́jọ́ ní ọdún. Bẹ́ẹ̀ni. Ẹ̀kan lọ́dún ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Then wọ́n ló ń wọ aṣọ funfun kẹ́ni gbogbo àwọn bloggers sí aláàbí ló ń sọ́nsọ́ wọn àbí àwọn bakalábẹ́lẹ̀. Àwọn Ọbàtálá funfun ni. Bẹ́ẹ̀ni. Ọbàtálá funfun ni. Ẹ̀wọ̀n tó ń sọ̀tọ̀ kú sọ káàkiri. Gbogbo àwọn ará Mẹ́kà yẹn kí ni wọ́n wọ̀ kí ló rí lọ́rùn wọn. White ni o.
ẹ wo ṣe rí àwọn púpọ̀ yìí ọ̀ ní ṣùṣì trademark tiẹ̀ trademark ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ni trademark ọmọ àkàlà ló ń lò. bẹ́ẹ̀ni. So it's a pity that wọn ò bí eléyìí tó kó là sẹ́nu bí ẹyin tó kó là sẹ́nu tó bá sọ̀rọ̀ lọ́jọ́ kan báyìí. Bẹ́ẹ̀ mo rí fídíò yẹn mo ní òfẹ́ pọ̀ tẹ̀ ránṣẹ́ sí yín ló wà lórí ọmọ kan tó máa ń pè ní àgbàlẹ̀ tàbí kan ìlà inú ẹ̀gán tẹ̀ ẹ̀yìn lára ó yẹ kó lọ ìrí ìṣẹ̀dá. Dádì. wọ́n ti sọ fún yín gbogbo àwọn tó bá ti kó là sẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀ yẹn àwa ojúlábẹ́ sálà wa àwa Ifẹ̀ mọ́ Èkìtì mọ́ gbogbo àwa ò kí ń kọlà ẹ̀jẹ̀ ó tọ́kọ báyìí kò sí lẹ́nu wọn ẹ̀jẹ̀ òótọ́ ó sọ fún yín pálẹ́lì ó ní ọ̀yọ́ ń pa. ṣége inú rọ. wọ́n ń pa mo ṣe sọ́lọ́jọ́ ẹ̀ náà nìyẹn fẹ́ẹ́ rí pẹ̀lú yín wọ́n ń pa ṣége nínú rọ ṣẹ́ẹ́rì kò sí àyíká odó ni kì í fojú àyíká. àlọ́kọ́ lọ bẹ́ẹ̀ ni. wọ́n máa pariwo ọ níbẹ̀ títí ipò méjì lọ́lọ́run dá lu alátọ̀run ọba àti priest. bẹ́ẹ̀ni tó àwa gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. kí wọ́n ní bàbá ńlá wọn fẹ́ wá padà ṣe ní Ifẹ̀. You see, these are the things but I will appeal to Aláàfin. wọ́n correct ẹ̀ ni o ṣe ní àwọn ọmọ tó ń gbó tẹ̀lé ní ẹ̀yìn ẹ̀. wọ́n tó confuse ọba wọ́n tó confuse ọba. There was a time I was in London wọ́n ṣẹ̀ṣẹ̀ fi Ọọ̀ni àwọn ẹ̀yìn làwọn yóò sùn alẹ́ ẹ̀yìn wọ́n ṣẹ̀ṣẹ̀ fi jẹ ni. I think he has the rural invitation to the United Kingdom lọ́dún náà lọ́wọ́. But it was a dead summer and I was in London. You can see ẹ̀yẹ tí wọ́n fún Ọọ̀ni yẹn. Ṣé ẹ̀yìn àwọn tó ń tẹ̀lé lẹ́yìn tí wọ́n ń lo aṣọ funfun yẹn ọ̀nà ọ̀nà mẹ́rin tó ń bá wọn láwọn aṣọ yẹn. Gbogbo àwọn bí wọ́n ọba yẹn lọ sí I think he went to so many places but àwọn bí tẹ́lẹ̀ tó lọ bẹ́ẹ̀ kó lọ sí London School of Economics and these are high places o. Àwọn tó ń tẹ̀lé lẹ́yìn de wọ́n maintain decorum wọn gbóbi ajá wọn gbóbi ọ̀wà wà fílẹ̀ yìí. pàápàá agogo yẹn nìkan ọdún kan rà ṣe agogo yẹn lẹ́kọ̀ọ́ tó ní fèrè òsì kan tó ń pọn káàkiri tó máa fọ́nrán. bí ìgbà tí tírélà bá yọ ńkọ́ náà. ẹ ṣe dádì mi ò lè yẹsẹ̀ kúrò àgbáyé adalẹ́ o àmì sà wọ́n mọ̀ rí bá ní gbogbo gbà o. àwọn ajá tí ọwọ́ adé ń kú lẹ́yìn àwọn nǹkan tó wà lórí ẹ̀ àwọn ajá máa ń kú tó pa Lukman o àrùn falẹ̀. kò lè tán lórí ẹ̀ láyé ọba tó jẹ ọjọ́ kejì wọ́n pa àyàn sí ẹ̀jẹ̀ wà lọ́rùn ẹ̀ ó ṣe rí nìyẹn o. Alright, daddy. ẹ ṣeun pọ̀ sà. Yes sir. Hello. Hello, ẹ kú ọṣẹ́ náà. àwa ní sà. Ẹ kú program ọlọ́run adúró sí mi o. Àmín o. Ẹ kú ọlọ́run aṣàgbára dọ̀kẹ́. Àmín sà, àmín sà. Àgbà ọ̀tá ò lè parí o. Àmín o. Mo ní gbogbo nǹkan tẹ̀ ń ṣe. Tó jẹ́ wípé àṣeyọ rẹ̀ máa ṣe nínú ayé. àṣẹ o àmì àṣẹ. Ó ń yà wá lẹ́nu pé àwọn Ọ̀yọ́ wọn ò fẹ́ gbọ́rọ̀. Ìrẹ́pọ̀ là ń wá. Ọlọ́run ìrẹ́pọ̀ ló lè ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ ni. Ìrẹ́pọ̀ everybody ń sọ gbogbo yẹn ń sọ pé tó bá jẹ́ abọ̀rìṣà ní àwọn Ọ̀ọ̀ni. Ǹjẹ́ ṣé bàbá ńlá wa ronú láti padà sílé? láti lọ jẹ abọ̀rìṣà yẹn wọn dá wa lóde ní. Ìyẹn lọ́sọ̀ ó yẹ kí Yorùbá ní gbogbo wa a máa ń ní òòlù. Ní gbogbo wàhálà àtakọ̀ kó sí lọ a máa ń ro ọpọlọ a máa ń gbọ́ ọpọlọ wa kalẹ̀ láti. bẹ́ẹ̀ni. Lọ Haúsá lọ. And part of the problem ti láyé ṣì ní òun wo bàbá àfa ìlú yẹn òun sọ pé òun jà fún Iran àti ilẹ̀ Yorùbá. Ó bá fẹ́ jà gba Iran lọ. kó lọ defend Iran. Ó lọ defend Iran. ọpọlọ eléyìí mà ti dorí kodò tiẹ̀. Gọ́ọ̀mẹ̀ntì wa ló ti rẹ̀ di àti ṣe boost by the horn. honestly ó yẹ kán ti gbérú ẹ̀. Ní Saudi ìṣèyí kíkan imam kan ò lè preach lọ́jọ́ Jímọ̀ fúnimọ̀. Gọ́ọ̀mẹ̀ntì wọn máa ti screen nǹkan tó fẹ́ sọ. Pẹ̀lú gbogbo rọ́bìsì takọ̀ ń ṣe nílẹ̀ wa. Owó ló tó ń fa tí gbogbo ẹ ti wá di agbóyà ń kápá ìjọba òkà mọ́. Ìgbà tí Tinubu lọ sí Benue Wednesday àwọn èèyàn ti ń sọ̀rọ̀ pé àwọn akínkọ́ wọn pé àwọn Benue àwọn àtàkà ti sọ fún Benue báwọn ń bọ̀ lálẹ́. Wọ́n ti sọ rọ́bìsì. Bẹ́ẹ̀ lọ ni àwọn Ọ̀yọ́ gbogbo láti àti tó ń sọ yìí. Lájẹ Abbas ló dùn méjì. Wọ́n ló sọ ìtàn pé àwọn òyìnbó ní problem lórí ẹlẹ́pẹ̀ àti Ṣàgám. Ó ní wọ́n lọ sí ọ̀dọ̀ Aláàfin. Aláàfin sọ fún wọn pé tó bá jọ́rọ̀ adé
òun ò lágbára lórí ẹ̀. Ilé Ifẹ̀ ni kí wọ́n lọ. Ilé Ifẹ̀ lẹ máa lọ. Lájí Abbas fún ara ẹ̀ ló sọ o. Bó ti jẹ́ pé mi náà ti sọ bẹ́ẹ̀ sẹ́yìn, mo ti sọ sẹ́yìn. Ẹ ti sọ. Pé Lájí mo kọ́kọ́ gbọ́ ìtàn ẹ lọ́wọ́ ẹ̀ bóyá 2 years or a year plus ago. 2020 lèmi ti sọ. 2020 lèmi ti sọ. Yes. Okay. Ìgbà tí ẹ̀jẹ̀ sọ fẹ́ bẹ́ẹ̀. Ìwọ́n ò tún wá ní ògbọ́lẹ̀ nínú ojúgbọ́n kan tó sọ recent o. Ẹni mo kàn tún gbọ́ pé bóyá ó ń lo Ọ̀yọ́ lẹ́yìn. Ó fẹ́ joyè àárọ̀ òpìtàn ilẹ̀ Yorùbá. Tí kì í ti bá wà wá sì jẹ́ ẹ̀. Òun ṣe ìgbà tó bá dàrúdà pọ̀ ló máa rí jẹ. Ilé ayé ìlé tó yẹn, a ní wàhálà wà lẹ̀. Wọ́n fa àwọn èèyàn wa ká kóra wa pẹ̀lú bọ́ ká lọ bá ìjọba àwọn voice. A ti rí decent opinions. Èmi làgbà, ìwọ làgbà. Ṣé ẹgbẹ́ ń sẹ́gbẹ́ yìí ìṣẹ̀lẹ̀ ti wá? A lè ti bèrè pé ǹjẹ́ ọmọ ọmọ alágbára jílé bàbá ẹ̀ lọ kó ṣẹlẹ̀ rí mọ̀ gbọ́rí? Ilé bàbá mi jẹ́ làlàpà, kó jẹ́ làlàpà. Ilé bàbá mi sì ní ilé bàbá mi. Mo sọ fún mi pé tó máa fẹ́ kó ṣú, wọ́n á ní kẹ́ padà sí ilé bàbá yín. Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ bá wa tọ̀mọ́lẹ̀ sí gbogbo kìíní yìí. Ọ̀rẹ́ bàbá. Ẹni tó padà lọ sí ilé bàbá ẹ̀ tó fẹ́ lọ jẹ ọba. Dábọ̀ ìṣàlù olórí àbọ̀ ìṣàlù fẹ́ lọ jẹ. Àwọn nìkan dá wa lóhùn. A ti béèrè láìmọye ìgbà. God bless you bàbá. Àkẹ́sà á dá fún yín Àmín o. ọ̀dọ́ wọn fún olùkọ́ àtàdára. Àmín sà. Ẹlẹ́yìí ṣe gbogbo nǹkan tẹ wá ṣe ní ayé ẹ̀ nípa ọmọ ṣe. Àmín bàbá. Ẹ̀jẹ̀ nípa ya ṣe Àmín bàbá. lágbára àwọn onílẹ̀. Àmín bàbá. Lágbára oṣù tó káyé. Àmín bàbá. Lágbára ìdúkẹ́ ìgbàjáde. Àmín bàbá. Lágbára ọlọ́run tó dá ayé àti ọ̀rẹ́. Àmín bàbá. God bless you sir. Ẹ ṣé mo dúpẹ́ o. Okay, sir. All right sir. Yeah. Wow. Gbogbo ẹ̀yin èèyàn mi, God bless you o. Ẹ ṣé kú àdúró tí o. Odùduwà has arrived. God bless you, brother mi. God bless you. Bóyá dáàdì mi dẹ̀ ni. Hello. Hello. Hello, Awikonko. Hello, sir. Ẹ pẹ̀lẹ́ kú iṣẹ́ o. Yes, sir. Ẹ kú iṣẹ́ orílẹ̀-èdè Yorùbá tẹ̀ ń ṣe. Àwa- Inú àwọn atajọ́ ọmọ Yorùbá, àwọn ọmọ kóòtù òjíire, inú wa dùn. God bless you, sir. Báwo tẹ̀ láǹfààní láti wà ní Nàìjíríà ṣùgbọ́n thank God pé ayé ti di global village. Bẹ́ẹ̀ni. So gbogbo nǹkan tẹ̀ ń ṣe là ń rí. Àtẹ̀gbàdúrà fún yín. Ẹ ṣé Àwọn gbogbo. gbàdúrà ràn yín lọ́wọ́. Ọwọ́ ọ̀tá ò ní ká yín lágbára Ọlọ́run. Àmín àṣẹ. Ó jẹ́ nǹkan tó bà ènìyàn nínú jẹ́ àwọn táwọn Ọ̀yọ́ ń ṣe. Ọ̀yọ́ ni ìyá tó bí mi lọ́mọ o, ó ti Ìjẹ̀ṣà ni bàbá mi, ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó báyàn nínú jẹ́ nígbà tí ẹ̀yà kan tó bá ń kàpá sí orírun bí ti gbogbo Yorùbá rẹ̀ láti jáde wá. Báwo ni ilẹ̀ Yorùbá tí bàbá bá bí ọmọ méje wọ́n ní bó bá ṣe ọjọ́ kan gan lèèyàn fi jùyàn lọ ọjọ́ kan yẹn Yorùbá bìlífù bó ti kó lówó tó wá ní àgbà bátìrà ẹ̀ tí ò ní láti ta. Bẹ́ẹ̀ni. Nínú ìtàn ẹ ní ọ̀ràn mi yẹn làbí káyìn ẹ̀yìn náà dẹ́gbà bóun làbí káyìn so gbogbo àwọn ọ̀ràn gan fi la alákẹ́jú gbogbo wọn ń sèyí sèyí torí pé ó ti wá lágbára ó lè jagun so ó ti wá di ọ̀gá fún gbogbo wọn yẹn àbí so àwọn yẹn tẹ́ bá wá rí wọn á máa tẹríba fún àbí kò yé mi bí Ọ̀yọ́ ṣe máa gbogbo tẹ́ bá gbogbo ìran Ọ̀yọ́ wọ́n máa fi di sólórí ni kò sí tẹ́ bá gba Ọ̀yọ́ sínú ilé Ọ̀yọ́ máa plot against yín mo ti ní oríṣiríṣi ìrírí nípa Ọ̀yọ́ I'm very sorry to say ẹ wo Mọdákẹ́kẹ́ sìn pẹ̀lú Ifẹ̀ Ifẹ̀ nígbà tó yọ túngbà yẹn Ifẹ̀ gba Mọdákẹ́kẹ́ lálejò wọ́n ṣe wọ́n lórí ni tòun olónìí Ifẹ̀ ń jẹ kábàámọ̀ wọ́n wá láti ilẹ̀ pẹ̀pẹ̀ Ọ̀yọ́ that is their nature wọ́n máa ìtẹ́ ìbádẹ́ fún Ọ̀yọ́ ní ibi nǹkan báyìí pé gba kékeré ibi Fúlàní náà ṣe ń behave Fulani ọmọ take over Benin that is the same way all your people they are ingrate in nature I'm very sorry to say because ìyá mi because Ọ̀yọ́ lèmi náà tẹ́tún bá gún náà. So now wọ́n ní bíbí rí òsè fowó rà kò sí ìran ọba tó ti ń dádé láti Ifẹ̀ kò sí ọba kankan tó ti fi sí Ọ̀yọ́ ọba tó wà ń bẹ̀ yìí nígbà tó jẹ ọba ìgbésẹ̀ tó kọ́kọ́ gbé ni gbàrà láti lọ bá bàbá. Ó lọ sọ́yọ́ bẹ́ẹ̀ ni. Bàbá yẹn ní bàbá yẹn wà shocked. Bẹ́ẹ̀ni. Ó ní ta ló kọ́ ẹ ná. Bàbá ní ta ló kọ́ ẹ pé kò wá because ó ya bàbá lẹ́nu pé Ọọ̀ni. Máa wá sí Ọ̀yọ́. Máa wá sọ́yọ́. Ó lè wá kí òun. Bẹ́ẹ̀ni ó ní ta ló kọ́ ẹ. Ta ló kọ́ ẹ. Bàbá ní tó ń wá sí náà ni pé bí àlàáfíà ò ṣe wà àwọn èèyàn ti ń bọ̀ nígbà yẹn. Bẹ́ẹ̀ni o kò sí ọmọ fẹ̀ tínú ẹ̀ dùn sí o. Bàbá ní torí pé wọ́n ṣàtúnmí bí lọ́mọ. Nítọ́jú orí Bẹ́ẹ̀ni. orí mọ́ wọn lára wọ́n dẹ̀ ti wà níbẹ̀. Wow. Wow. Tẹ́ bá rí mi pè padà ń pì kẹsà. Wow. Hello sir. Network ẹ tún dé o ẹ gbègbè o.
gbogbo ọmọ Yorùbá tí ń gbọ́ mi tí ń wò mí àánú Olódùmarè ní fíwálẹ̀ gbogbo ọmọ káàrọ̀ òjíire o ẹ̀sẹ̀ kan lẹ́yìn sẹ̀mí tẹ́lẹ̀ sẹ̀mí lórí YouTube o ẹ ra sticker fún mi o ẹ ra sticker fún mi ẹ má jẹ́ kán bú mi lásán ẹ má jẹ́ kí n bẹ́ẹ̀ bú lọ lásán ẹ ra sticker fún mi ẹ wò sálẹ̀ bí tẹ́ tí ń wò mí ẹ máa rí dollar sign bẹ́ẹ̀ click lórí ẹ̀ tàbí tẹ́ bá rí thanks ẹ click lórí thanks yẹn ẹ ra sticker fún mi ẹ jọ torí Ọlọ́run hello. hello sir yẹ mo wà pẹ̀lú yín Awíkonko ni bẹ́ẹ̀ ni sir ẹ káàsán sir. ẹ ṣe gan o a rí gbogbo akitiyan yín lórí nǹkan tẹ́ ẹ ṣe o. God bless you sir. a dúpẹ́ lọ́wọ́ yín gan o. tọ́lọ́run ló ní ọpẹ́. Ọlọ́run máa kọ́ntínú àti máa gbé ògo fún yín. àmín sir. ológo lẹ́yìn náà. ẹ ṣé gbọ́ sir. ológo tó yẹ pé ògo yín tàn gidi. ẹ ṣé gbọ́ sir. nínú àwọn fíìmù tẹ́ ẹ ṣe gan a rí nínú ẹ̀ pé ológo ni. ẹ ṣé gbọ́ sir. fíìmù yìí dẹ̀ ṣe bí sí orí YouTube ní. Ajagunta. Ajagunta ìgbà tí mo wò ó mo wò pé tálẹ́ǹtì wà lára yín gan. bí ọmọkùnrin sá gbìyànjú gbogbo ẹ̀ mọ́ra wọn. ẹni tálẹ́ǹtì gidi tó yẹ pé àwọn ọmọ Yorùbá tó tún lè kẹ́kọ̀ọ́ lára yín. God bless you sir. ẹ mọ̀ nípa àṣà ẹ mọ̀ nípa ìṣe ẹ mọ̀ mọ̀ ìtàn. God bless you baba. Kudos to you sir. God bless you sir. àkàndá gangan tí ẹ̀ ń jẹ́ gangan lórúkọ yín. God bless you sir. lórí ọ̀rọ̀ ti àwọn Ọ̀yọ́ èmi náà fẹ́ sọ lé lórí. sẹ́rí tí ìbá ṣe lọ́pẹ́lọpẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ Awíkonko àwọn ọmọ Yorùbá tó kù àbá ti sùn ká tó tẹ̀sẹ̀ máa rí pé ká tó tẹ̀sẹ̀ máa bò tọ̀rọ̀. nítorí mo rò pé plan ti wà nílẹ̀ fáwọn Ọ̀yọ́ nígbà tí ọba tuntun ti jẹ. ìplan tó wà nílẹ̀ ni pé wọ́n fẹ́ claim old glory as in lost glory tó ti lost tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fẹ́ claim ẹ̀ padà. bẹ́ẹ̀ni. nǹkan táwa rí dáadáa ni. determination wọn nìyẹn o. so nígbà mo rò pé kankan tó jọba wọ́n ti rí bí Ọọ̀ni ṣe ń ṣe wọ́n ti rí bó ṣe ń ṣe wọ́n ti rí báwọn ọba tó ń kú bó ṣe ń àṣẹtọ̀ ni. so inú ń bí wọn pé ẹni yìí ti ń tèkì glory wọn ó ti ń tèkì àwọn glory àwọn o. ibi tí mo kọ́kọ́ rí ọ̀rọ̀ yẹn ni pé ó ní ọmọ Ọ̀yọ́ kọ̀ọ̀kan jáde síta tó ní ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ ti sùn ẹ lọ wo orí gọ́ọ̀gù ẹ wo online pé wọ́n ti ń gbépo Aláàfin lọ sípò tó lọ sísàlẹ̀ pátápátá pé Aláàfin ò sí nínú àwọn ọba inú top 3 ọba mọ́ o pé ibì kan pé lókùn tó ń jẹ́ Aláàfin sì pé lórí òkè tilẹ̀ Yorùbá nìkan ló ti Aláàfin tó Aláàfin wà lókè. àwọn èèyàn sọ pé ó sọ̀tọ̀ kó má sọ bẹ́ẹ̀ kó má sọ bá kò bẹ́ẹ̀ náà ni àlùbọ̀rúfù náà á jáde. ṣé o understand? tó yé mi. so nǹkan tó ń sin ni pé àwọn ti rí young Aláàfin tó young